FM. ẹ̀gbọ́n ìròyìn o. ìròyìn 100.9 là ń wá. ìròyìn. àsìkò ìgbìyànjú èrè kò lè dà ọba òkèdè gbìyànjú kó wa wá ládé àmì ìròyìn ní káàkiri orílẹ̀-èdè nàìjíríà ló ń dé sétí ìgbọ̀yìn láti kọ́ni tún gba 100.9 FM ọláyẹmí àkànnì lóníròyìn. gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ ṣèyí mákindé ti gbé ìwé ètò ìṣúná owó ọdún tó ń bọ̀ tí iye rẹ̀ jẹ́ 300 bílíọ̀nù ó dín díẹ̀ náírà ka iwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀hún fún ìbojú pẹ̀lú sọdọ̀fin fún ètò ìṣúná owó ọdún 2022 ìpínlẹ̀ ọ̀hún. gómìnà mákindé tó ṣe ìtẹ́pẹpẹ ìwé ètò ìṣúná owó ọ̀hún síwájú àwọn ọmọ asòfin fi ètò ìṣúná ọ̀hún sọrí ìdàgbàsókè àti àǹfààní fún ìpínlẹ̀ ọ̀yọ́. ó sọ nígbà tó ń bá àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ sọ̀rọ̀ ó sọ wípé 100 bílíọ̀nù náírà ó dín díẹ̀ ni òun máa darí sórí ọ̀rọ̀ ètò ajé ìpínlẹ̀ náà. mákindé sọ síwájú sí i nínú ọ̀rọ̀ rẹ̀ wípé lára àfojúsùn táwọn ní láti gbéṣe nínú ètò ìṣúná owó ọ̀hún ni láti ṣe iṣẹ́ àkànṣe ojú ọ̀nà oní kìlómítà 150 tí yóò jẹ́ àǹfààní fún gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún pẹ̀lú túbọ̀ fi mú ìgbáyégbádùn bá àwọn olùgbé ìpínlẹ̀ náà. akọ̀wé àgbà lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ìpínlẹ̀ benue tafa akase ti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé lórí ọ̀rọ̀ ìròyìn sí gómìnà ìpínlẹ̀ benue ti ṣe samuel otom. akọ̀wé àgbà lórí ọ̀rọ̀ ìròyìn ọ̀hún akase sọ̀rọ̀ yìí di mímọ̀ nílùú makọ́dé tíṣolú ìpínlẹ̀ ọ̀hún nígbàtí ó pe ìpàdé àpéjọ àwọn oníròyìn níbẹ̀ ni ó ti sọ èròǹgbà rẹ̀ fún ìdí pàtàkì tó ń fi kọ̀wé fi ipò ọ̀hún sílẹ̀ gẹ́gẹ́ bí akọ̀wé àgbà lórí ọ̀rọ̀ yìí sí gómìnà. ó sọ wípé ìdí pàtàkì tó ń fi kọ̀wé fipò sílẹ̀ ni láti lè túbọ̀ gbajúmọ̀ pẹ̀lú láti lè mú lórí ìgbáradì ètò ìdìbò gbogbogbò ọdún 2023 léyìí tí ó ń bọ̀ lọ́nà. nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé inú òun dùn pẹ̀lú bákan náà òun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò rẹ̀ àti ìtọ́ni lórí òun nígbàtí òun wà lórí ipò ọ̀hún fún odidi ọdún 6 lẹ́nu iṣẹ́ náà. Tafa Akase sọ wípé gẹ́gẹ́ bí ìfẹ́ tí ọlọ́run ní sí òun àti ìpinnu ọlọ́run fún òun, ó sọ wípé òun ni òun máa jẹ́ gómìnà èyí tí ó ń bọ̀ ní kété tí sáà gómìnà tó wà lórí àléfà ìyẹn Samuel Otom bá ti tẹnubodò ní ìpínlẹ̀ Benue. ìjọba ìpínlẹ̀ Kaduna ti fi òfin de fífi ọkọ̀ kó àwọn ẹran ọ̀sìn lọ́lọ́kan-ò-jọ̀kan láti ibì kan sí ibòmíì ní ìpínlẹ̀ ọ̀hún. bákan náà igi ìdáná àti èédú látàrí ìwà jàǹdùkú táwọn oníwà agbésùmọ̀mí wù níwà ní ìpínlẹ̀ Kaduna. kọmíṣánná fẹ́tọ̀ ọ̀rọ̀ ààbò abẹ́nú Samuel Aruman ni ó sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ọ̀rọ̀ èyí tó fi léde pẹ̀lú buọwọ́lù. níbẹ̀ ni ó ti ṣe àlàyé wípé ọ̀kan òjọ̀kan ìgbésẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ọ̀hún ti ń gbé láti fi kojú ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège ní pàtàkì jùlọ ìwà kòtọ́ táwọn oníwà jàǹdùkú ń wù nípa dídàmú ìgbé àláfíà àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún. Àrùn sọ wípé ìmúṣẹ sí gbogbo òfin ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní fẹsẹ̀ múlẹ̀ lójúnà láti fi túbọ̀ ṣe àtìlẹ́yìn fún àwọn òṣìṣẹ́ elétò ààbò ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ṣiṣẹ́ takuntakun láti lè fi ẹsẹ̀ ètò ààbò múlẹ̀ ní ìpínlẹ̀ náà. kọmíṣánná pe àkíyèsí àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀hún wípé ìjọba ìpínlẹ̀ náà yẹn lábẹ́ ìṣèjọba gómìnà ìpínlẹ̀ Kaduna ó ti rọ ìjọba àpapọ̀ láti pa ẹ̀rọ ìkànsíra ẹni ìpínlẹ̀ Kaduna láti lè jẹ́ ọ̀nà kan gbòógì fún àwọn elétò ààbò ìpínlẹ̀ ọ̀hún láti fi kojú àwọn oníwà jàǹdùkú tí wọ́n dààmú ìgbé àláfíà ìpínlẹ̀ Kaduna láti fi mú ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ dandan sí ní ìpínlẹ̀ náà.
ọ̀gá àgbà pátápátá fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà Usman Baba ti rọ gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó wà ní káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n gùn lé àpéjọ ọ̀jọ̀gbọ́n àti ìfetílẹ́kọ̀ọ́ láti lè fi túbọ̀ kojú ìpèníjà ohun ìdojúkọ ìwà ìjínigbé lè tún ràn káàkiri bínú orí pápá lórílẹ̀-èdè Nàìjíríà. Lónìí ni bàbá sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tí ó ń bá wọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ̀rọ̀ ní olúléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún tó wà nílùú Ìbàdàn lásìkò tí ó lọ ṣe àbẹ̀wò ìkíni lẹ́nu iṣẹ́ sí àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ wípé ìpèníjà àti ìdojúkọ lórí àwọn oníwà ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà kò lè yanjú bí àwọn ọlọ́pàá bá kọ̀ láti gbé ìgbésẹ̀ pẹ̀lú jókòó àpéjọ ọ̀jọ̀gbọ́n pẹ̀lú wá ọ̀nà àbáyọ láti lè rí wípé wọ́n kojú ọ̀rọ̀ láti lè dẹ́kun ìwà ìjínigbé lè tó wáyé ní jákèjádò orílẹ̀‐èdè Nàìjíríà. Ó ṣe àfikún náà rẹ̀ wípé kó tó di wípé àwọn oníwà ajínigbé ní lọ́kàn tàbí gbà á lérò láti lọ jí ẹnikẹ́ni gbé, ó ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti gbọ́dọ̀ kọ́kọ́ kojú irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ láti lè dènà pẹ̀lú dá wọn ní ó tó irúfẹ́ ìwà náà nípa fífọwọ́ ṣìkún òfin mú wọn láti lè rí wípé ìwà ọ̀hún ó di ohun àfẹ́yìn tẹ́gun aládé fi sọ bíi tòde Ọ̀yọ́ ní ìpínlẹ̀ ọ̀hún àti ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. tó àtètèdé kì í ṣe àná ẹnu ó yẹ ẹ ló mọ̀ ebi tá a máa nílò ìfọ̀tẹ́sà ìmọ̀ rèé tó kù tún di ní àṣálẹ́ ìgbà tá a mọ̀ lóyè àwọlé sùn àfọyín láti ìkànnì tó gba 100.9 FM. àmọ́ kí n tó máa lọ ẹ̀yin ará ẹjẹ́ mẹ́tò ìmọ́tótó agbègbè àti àyíká wa lókùnkúndùn. bákan náà ẹjẹ́ ṣùgbọ́n ìjọba àtàwọn elétò ìlera láti jọ gbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 ọba òkè yóò bá kásẹ̀ àjàkálẹ̀ àrùn ọ̀hún àmì. bákan náà ẹjẹ́ adẹ́kun láti máa da ìdọ̀tí wọn ẹ̀gbin sínú àwọn kòtò ìdáminú gèrè láti lè dènà omíyalé àgbàrá ya ìgboro àníríjà omi o àmì. ǹjẹ́ lórúkọ gbogbo wọn tá a tún ṣe àkójọpọ̀ ìròyìn ọ̀hún ní èmi Ọláyẹmí Àkànní kí yín pé ẹ ṣé tẹ́ǹtẹ́tí sí wa ire o. ẹ tẹ́tí ẹ gbọ́.